onílàkà náà ó ṣìnà bòde. Ẹ káàsán o, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́, kódà ẹ tún káàárọ̀ torí mi mọ ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi. Ẹ ǹlẹ́ ń bẹ̀ yẹn. Orí àkàlà máa gbó. Kókó inú ìwé ìròyìn tìlú Amẹ́ríkà mo gbédè o ti Nàìjà tún bẹ́ẹ̀ ń bẹ̀. Orúkọ mi ò pé méjì, Ọ̀túnba Kògbérègbè ni wọ́n ń pè mí. Wọ́n á tún máa pè mí ní bàròyìn. Ẹ ǹlẹ́ ń bẹ̀ yẹn. Báwo làdúgbò yín ṣe ti lọ bí iṣẹ́? Ṣé ti dé láti ibi iṣẹ́? Báwo ni ṣé òní? Ṣé tráfíìkì yẹn ò pọ̀ jù? Ìlú tẹ̀yìn dẹ̀ wà tí ò sí tráfíìkì, báwo ni? Ẹ̀yin tẹ́ ti lótútù, ṣé ẹ ti ń daṣọ bora? Texas ó ń lọ ń bọ̀ ń bí ni. Dallas làwa wà ń bí tá a ti ń pèdè. Àyàrá mi àyà gágá. Èmi ni kọ́kọ́ ni mo wà lórí ètò lẹ́ni Sir Shina Peters. Ibà bákan tí ó yọ ẹlẹ́gbọ́nmi lága náà ó ṣìnà bòde. Èyí tí ń fẹ́ sọ láàárọ̀ yìí rèé, bẹ́ẹ̀ bá ti ń ṣe nǹkan tẹ́ ẹ ṣe lákọ̀ọ́kọ́, ẹ ṣe lẹ́ẹ̀kejì, ẹ ṣe lẹ́ẹ̀kẹta, tó bá gbọ̀nà ẹ fẹ̀mí béèrè tàbí kẹ́ ẹ tún ṣe lọ́nà míì, ó ṣeé ṣe kó má jọ̀nà yín o. Tó bá dẹ̀ jọ̀nà yín náà ni ẹ béèrè bó ṣe yẹ kán ṣe. Àwọn aṣíwájú tẹ́ bá ń bẹ̀ béèrè lọ́wọ́ wọn, bọ́n bá wá sọ fún yín, ẹ fẹ̀mí béèrè. Àmọ́ àwò díẹ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà ń bí ká tó bọ́ sórílẹ̀‐èdè Nàìjíríà, orílẹ̀‐èdè tó dáa jù ń gbogbo àgbáyé. Bẹ́ẹ̀ ni. Ó gbà ní sẹ́yìn o. Bó ṣe bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí wá ní Shina Peter morí kan, àmọ́ ẹ ti gbà ní sẹ́yìn o. Ẹ̀fẹ̀ tó voice, orin tó bá wà bọ̀ wá. Gbogbo yín tẹ́ máa ń béèrè lọ́wọ́ mi pé bàbá Kògbérègbè ẹ̀ ń wọṣọ ṣá, kí ló dé? Àwọn aṣọ yín yìí ibo lẹ ti ń rà á? Ọ̀túnba Clothings. Àwa la ní design yẹn, àwa fúnra wa la pò ó papọ̀, wọ́n kàn ń bá wa rán ni. Ọ̀túnba Clothings, ẹ bá rí i tí mo wọ̀ ń bẹ̀ tẹ́ fẹ́ràn, ẹ béèrè fún, a máa pò ó jáde. Grandpa Joe Biden fẹ́ ṣí epo ìpamọ́ sílẹ̀ láàárọ̀ yìí. Nínú ìwé CNN láti bá pàdé láàárọ̀ yìí pé great grandpa Joe Biden yẹn ààrẹ wa lórílẹ̀‐èdè Amẹ́ríkà ń bí, wọ́n ní epo tí wọ́n fi pamọ́ nínú ìwádìí, wọ́n ní epo yìí ó tó Amẹ́ríkà lò fún ọdún 300, ìyẹn 300 years tán bá lépo mọ́. Grandpa wa ní láàárọ̀ yìí àwọn máa ṣí 50 million barrel epo torí pé owó epo àwọn èèyàn tó ń san ó ti ń pọ̀ jù. Èmi tiẹ̀ ti ń complain. Ṣùgbọ́n Grandpa ní ẹ fọkàn balẹ̀, mo máa ṣí epo jáde, màá dẹ̀ sọ fún China, màá sọ fún Canada pé káwọn náà kan ṣí epo, ká lè bẹ̀rẹ̀ sí ní repo lówó tí ò gani lára mọ́. Má ṣí epo kankan sílẹ̀ jọ̀ọ́, ṣe ni kó o fi wá sílẹ̀ ká máa wá epo rọ̀bì wa lọ. Nínú ìwé Fox ìta Amẹ́ríkà látàrí láàárọ̀ yìí tí àwọn ẹgbẹ́ Republican àtàwọn tó wà ní Senate yẹn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti kékeré ń fòun lẹ̀ fún great grandpa aláyé má ṣe epo kankan sílẹ̀, jẹ́ ká máa wá epo wa lọ ní epo rọ̀bì tá à ń wà tẹ́lẹ̀, jẹ́ a máa wà á. Èèló gan ni Tesla fún ẹ yẹn, àwọn tí wọ́n ń ṣe ọkọ̀ tó máa fi iná mọ̀nàmọ́ná tá a máa fi wà, ó dàbí pé ẹ ti gbowó lọ́wọ́ wọn. Bí bẹ́ẹ̀ kọ́ kàn ní dékẹ́ ní ká máa wá epo rọ̀bì mọ́. Ìjẹ́ mọ̀ pé epo rọ̀bì tí wọ́n wà ní Texas nìkan ó ti tó fún orílẹ̀-èdè Amẹ́ríkà, ká tó wá sọ àwọn ìpínlẹ̀ míì tó kù. Grandpa ẹ fi epo tá a fi pamọ́ sílẹ̀, jẹ́ ká máa wá epo lọ. Ọ̀run máa wó ni pẹ̀lú climate change, kò ń ṣe ti bàbá ẹnìkan, èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o. Eléyìí tí mo fẹ́ sọ yìí bani lẹ́rù, àmọ́ màá sọ. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ìlú Canada láàárọ̀ yìí wọ́n fàṣẹ sí, inú CNN ni mo ti kà yẹn pé àwọn tó bá fẹ́ mu gbó wọ́n lè ọ̀dà igbó lórí online yẹn, kọ́ ọ̀dà igbó online. Ẹ̀yin pa mí náà wá sí mu. Wọ́n ní bẹ́ẹ̀ ni o, bẹ́ẹ̀ bá fẹ́ ọ̀dà igbó ẹ lè pe Uber àbí kẹ́ ẹ pé ibi tó àwọn tó máa ń bá Uber trip ẹ lè pe àníkẹ́ẹ̀kan ọ̀dà igbó online, wọ́n á deliver ẹ̀ sẹ́nu ọ̀nà yín. Àmọ́ wọ́n á fi kọ́lọ́fì kan sí i, ó gbọ́dọ̀ jẹ́ igbó tó jẹ́ wípé dókítà lọ́wọ́ sí pé kẹ́ ẹ mu. Àwọn kan wà bí tí wọ́n pákéjì igbó dé lórílẹ̀‐èdè àgbáyé ń sìn, àwọn kan wà tí wọ́n bá mu igbó ara wọn ò lè balẹ̀,
wá ń ṣe igbó lásán, igbó tí wọ́n ti fi nǹkan bíi ẹ̀rọ ìjìnlẹ̀ sí ni. Tí dókítà ò bá bọwọ́ lù pé kó o mú gbó ò lè mú gbó, àmọ́ ìwọ tó o bá ti gbàwé àṣẹ lọ́wọ́ dókítà pé kó o fín díẹ̀, bóyá kó o fi sínú kọfí àbí kó o fi sínú ìrẹsì, o gbọ́dọ̀ béèrè lọ́wọ́ dókítà ẹ̀. Tó bá ti dé bẹ́ẹ̀ o lè ọ̀dà ẹ̀, wọ́n á deliver sẹ́nu ọ̀nà Canada. Ẹ bá dán yẹn wò Naija. Ẹ ṣọ́ra fún àwọn ibi tẹ́ ẹ fẹ́ máa lọ lásìkò ọdún ìdúpẹ́ Amẹ́ríkà yìí tá a mọ̀ sí Thanksgiving. Àjọ CDC ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí. Wọ́n ní ẹ ṣọ́ra àlejò tẹ́ ẹ fẹ́ gbà àtàwọn ibi tẹ́ ẹ fẹ́ máa lọ. Torí pé àwọn èèyàn máa rọ́ jáde. Ṣé mọ̀ pé gbogbo ọ̀sẹ̀ yìí bá àwọn ọmọ ò lọ léèwé. Wọ́n ní ṣe làwọn èèyàn ń jáde, wọ́n ń lọ mall káàkiri. Àwọn àjọ CDC àti Dr. Fauci ní ẹ ṣọ́ra o. Àwọn ibi tẹ́ ẹ fẹ́ máa lọ, bẹ́ẹ̀ bá lọ kẹ́ ẹ jáde, ẹ bomú yín. Bẹ́ẹ̀ bá dẹ̀ mọ̀ pé ẹ fẹ́ bomú, ẹ ti gbọ́dọ̀ gba abẹ́rẹ́ COVID-19 yẹn. Ó ní COVID-19 ó ń dẹ̀dẹ̀ ń dẹkú. Ká gbìyànjú ká wo ibi tá à ń lọ. Ọmọge look your front, look your back, think I saw before you forgot that man. Àǹfààní ti wà fún yín láti gba abẹ́rẹ́ booster. Ìjọba àpapọ̀ Amẹ́ríkà ló sọ bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ pé lẹ́yìn tá a bá ti gba abẹ́rẹ́ méjì COVID-19 tán, wọ́n la tún gbọ́dọ̀ gba booster kan tá a boost abẹ́rẹ́ tá a gbà tá a lè kojú ìjà dojú ìjà kọ COVID-19. Ṣùgbọ́n láàárọ̀ yìí àjọ CDC ti pàṣẹ pé ó ti di fún gbogbo èèyàn báyìí láti gba booster booster ti wà ní gbogbo ibi tẹ́ ẹ bá ti fẹ́ gbà. Ẹ gba abẹ́rẹ́ booster yìí kẹ́ ẹ lè boost abẹ́rẹ́ COVID-19 tẹ́ ẹ gbà. Ìjọba ló sọ bẹ́ẹ̀ pé ó ti wà káàkiri, kẹ́ ẹ lọ gba abẹ́rẹ́ booster ọ̀fẹ́ ní o nílùú Amẹ́ríkà. Mi ì mọ iye tó ń tà Nàìjíríà. Ìbàrìbà. Ẹ jẹ́ wá wo orílẹ̀-èdè Nàìjíríà, orílẹ̀-èdè tó dángájíá jù lọ gbogbo àgbáyé, orílẹ̀-èdè tó jẹ́ wípé ó kọjá bẹ́ẹ̀. Àkọ́kọ́ bẹ̀rẹ̀ tẹ́ ẹ máa fi mọ̀ pé orílẹ̀-èdè tó kọjá bẹ́ẹ̀ ni. Nínú ìwé Punch mo ti rí láàárọ̀ yìí tí Lai Muhammed bàbá tún sọ̀rọ̀, bàbá onífìlà green. Bàbá ní gbogbo èsì ìwádìí tẹ́ ẹ ṣe lórí EndSARS ní Èkó, òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ irọ́ funfun báláwo lẹ pa. Kódà Lai Muhammed sọ wípé àlọ́ lásán ni. Ó sì ń tẹnumọ́ pé kò sẹ́ni tó kú, kò sẹ́ni tọ́lọ́pàá pa, kò sẹ́ni táwọn pa lẹ́kọ̀ọ́, pé gbogbo tẹ́ ẹ pò papọ̀ yẹn àpò yín lásán ni, onírọ́ ni. Bàbá Lai Muhammed, ẹ jẹ́ ń dákẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ pín 5,000 fẹ́nìkọ̀ọ̀kan. Owó dé. Láàárọ̀ yìí la gbọ́ tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú sínétọ̀ tó wà nídìí owó, mínísítà tó wà nídìí owó, àǹtí yẹn ni ìjọba àpapọ̀ pẹ̀lú Buhari wọ́n ti panupọ̀ pé àwọn fẹ́ fún àwọn èèyàn ní 5,000. Ó ṣeé ṣe èèyàn mílíọ̀nù 40 ó lé lágbàánú owó yìí. Àwọn èèyàn yìí ni wọ́n rí pé ìyà ń jẹ wọ́n, tọ́wọ́ wọn ò tẹnu rárá lórí Nàìjíríà. Ibo náà ti fẹ́ rówó tó fẹ́ pín yìí. Wọ́n láwọn ò fẹ́ san subsidy mọ́ lórí epo rọ̀bì, yẹn subsidy ẹ̀yin tí ò yé epo wa tá a wà Nàìjíríà, àwa tá a lọ sí orílẹ̀-èdè òkun kan bá wa fọ́ kó lè di pẹntiró. Owó tá a wá ń sọ fún wọn ká lè ra padà wọlé lówó tí ò wọ́n jù, wọ́n lè tún tà. Ẹ̀wọ̀n náà ń pè ní subsidy. Àwa la ní nǹkan wa o. Àwọn aláwọn ò fẹ́ sọmọ pé tó máa fi tó bí òpin ìdàkejì ọdún 2022 ó ṣeé ṣe káwọn rìfáínárì wa ti máa ṣiṣẹ́. Tó bá rí bẹ́ẹ̀, owó subsidy táwọn ti yà kalẹ̀ yìí àwọn á pín fáwọn èèyàn 5,000 fẹ́ẹ̀yàn kọ̀ọ̀kan. Wọ́n ní alert náà máa rí. À á ṣèwádìí lórí ẹ̀. Èyí tá a fẹ́ kà yìí kọjá kẹ́ẹ̀kàwé. Jẹ́jẹ́ mọ̀ kó ṣeé ṣe kí wọ́n dá Sunday Igboho padà sí Nàìjíríà láìpẹ́. Láàárọ̀ yìí la bá pàdé nínú ìwé The Nation wípé ó ṣeé ṣe kí wọ́n dá Sunday Igboho padà sórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n fẹ́ gbé Kútọ̀nù. Ṣé ẹ mọ̀ pé tẹ́lẹ̀ àwọn èèyàn ní ẹ má jẹ́ kán gbé Sunday wálé o. Bó bá wálé ẹ̀mí òdì, ẹjọ́ ó máa lọ Jámánì tó lọ lọ́dọ̀ ìyàwó ẹ̀. Àmọ́ ìjọba àpapọ̀ wọ́n ní àjẹ́ ò máa bọ̀ nílé náà, kò sí nǹkan kan. Ilé bàbá ẹni ò ń bọmọ lẹ́rù, ó jẹ́ kí Sunday Igboho máa bọ̀. Wọ́n ti ń gbìyànjú láti máa gbé bọ̀. Láàárọ̀ yìí
àwọn DSS ìyẹn àwọn olófin tó tó Nàìjíríà ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. Sunday Igboho ó ń padà bọ̀ lé. eléyìí fẹ́ gbomijé lójú mi díẹ̀. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n rún ọ̀kadà tó tó 104 ó lé ní 104 gan ni wọ́n rún jégéjégé lọ́sàn-án àná. lánàá la rí pé nínú PM News pé ìjọba ìpínlẹ̀ Èkó ó rún ọ̀kadà tó lé ní 104 ó lé ní 400 ọ̀kadà tí wọ́n rún jégéjégé. àwọn ọ̀kadà tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn, àwọn ọ̀kadà tí wọ́n gbò pópónà express, àwọn ọ̀kadà tí wọ́n gba àdúgbò tí wọ́n ní kàn gbọ́dọ̀ lọ, ọ̀kadà yìí ṣe ni wọ́n rún jégéjégé. èmi tí ẹ̀rọ pé ó yẹ kí wọ́n tà á ní pọ́ọ́kú lówó ẹ̀ ni, káwọn ẹlòmíì tí wọ́n ń gbé ìgbèríko kan lè rọ́kadà yìí lò. ṣé ètò ọrọ̀ ajé wa náà ló dáa tó bẹ́ẹ̀ tẹ́ ẹ bẹ̀ sí ní rún ọ̀kadà? àwọn mọ́tò tẹ́ ẹ gbà ẹ̀ ṣe rún mọ́tò, kọjọ́ ọ̀kadà lẹ́ ń rún. ẹ wá rún ọ̀kadà tó tó 1,000 lọ́nà 100, ẹgbẹ̀rún lọ́nà 4, ẹ má bínú. àwọn tẹ́ ẹ ti ẹ̀gbá lọ́wọ́ wọn tẹ́ bá tẹ̀ pé má ṣe bẹ́ẹ̀ mọ́, ó yá sanwó yìí bá a bá tún rí ẹ mú. ẹ jẹ́ ń dákẹ́ síbẹ̀. lákòótán kí n tó ká tè nílẹ̀ pátápátá. Ọ̀ṣínbàjò ń gbéná wojú ẹkùn, ojú ẹkùn ń pọ́n ìrù ẹkùn lè. ó ṣí ọ́fíìsì ìpolongo ìbò láti du ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sí Àbújá láàárọ̀ yìí láre nínú ìwé this day tá a ti rí i pé Ọ̀ṣínbàjò, àwọn ẹgbẹ́ Ọ̀ṣínbàjò, bóyá òun ní bóyá òun kọ́, àmọ́ wọ́n láwọn ẹgbẹ́ Ọ̀ṣínbàjò wọ́n náà ṣí ọ́fíìsì ńlá kan gbàǹgbà sílùú Àbújá tí wọ́n pè ní ọ́fíìsì ìpolongo ìbò ààrẹ fún Ọ̀ṣínbàjò. Ọ̀ṣínbàjò má ṣe wà lórí oyè, òun mà nígbàkejì lọ́wọ́lọ́wọ́. wọ́n mà ní Tinubu náà fẹ́ gbégbá ààbò, àti ẹ̀rí táwọn kan gbé jáde lórí Goldmine TV lórí Instagram tó ní tí Buhari ẹni tí Tinubu fẹ́ fi kàbò pó líìkì jáde. kọ́lọ́run ti ṣàánú wa. ṣùgbọ́n láàárọ̀ yìí tá a ríre o, wọ́n náà Ọ̀ṣínbàjò ń gbéná wojú Buhari, ó ń gbéná wojú Tinubu. ó ti ṣí ọ́fíìsì láti polongo ìyẹn ìdìbò láti jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. my pastor, Ọlọ́run á dúró tì yín. bá a ṣe máa rí rèé láàárọ̀ yìí lórí kókó inú ìwé ìròyìn tìlú Amẹ́ríkà tẹ́tí Nàìjà papọ̀. ẹ̀yin tẹ́ wà ń Dallas ṣé ẹ ti ra tíkẹ́ẹ̀tì jeans party àwọn oní tá a máa gbọ́njọ́ yẹn rèé o. open and close, open and close, pélémọ́ 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 pélémọ́. bó o bá ra tíkẹ́ẹ̀tì jeans party o miss n tá a fẹ́ play bẹ́ẹ̀ á yapa tẹ́ ẹ bá ń gbọ́ flashback to the oldies. ó yá ìjó yìí náà pélé mọ́ bó ṣe máa wọ̀ nìyẹn. ẹ ra tíkẹ́ẹ̀tì yín o December 3rd báyìí la máa ṣe fàájì yẹn lálẹ́tìn bíi ní Crystals Event Center. ẹ ra tíkẹ́ẹ̀tì kẹ́ ẹ ra tébù. jeans party ni o, jeans ní kẹ́ ẹ wọ̀ wá colour blue ni ẹ wọ̀ yẹn jeans party. on the 3rd of December la máa ṣe fàájì. alẹ́ Jímọ̀ ni o, a máa ṣe mọ́jú kẹlẹ́lẹ́ ni. ìbàdìbà a máa dáńsíá, ó máa skin pọ́pọ́, ó máa sẹ́lẹ̀ńkẹ́jọ́, ó máa zimbariba. bá a ti ń kálẹ̀ lẹ́nìí ẹ má gbàgbé ó dàárọ̀ láṣẹ Èdùmàrè. gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ máa yàgbẹ́ tẹ́ ẹ fẹ́ máa tọ̀ Nàìjíríà, wọ́n ní ẹ máa wọnú tọ́lẹ̀tì yín o, pàápàá jùlọ èyí tọ́lẹ̀tì aláwo. wọ́n ní ejò tí ń ṣá wọn dì í ọ̀sẹ̀ tó kọjá yìí, ejò ṣá obìnrin kan dì í ó má gbàbẹ̀ lọ. wọ́n ní kẹ́ ẹ máa buyọ̀ sínú tọ́lẹ̀tì yín, wọ́n ṣàṣoríṣiríṣi. ìtẹ́mi fẹ́ sọ rí kẹ́ ẹ tó buyọ̀ sí ẹ wọnú tọ́lẹ̀tì tẹ́ ẹ fẹ́ gàdí sí kẹ́ ẹ tọ́ tọ́ṣláìtì. ejò ní ṣáyín dì í o, ejò ní wọnú dì yín lọ o. ẹ wọnú tọ́lẹ̀tì yín kẹ́ ẹ tó gàdí o. orúkọ mi ò pé méjì, Ọ̀túnba Kògbérègbè mò ń jẹ́. ó tún dàárọ̀ láṣẹ Èdùmàrè. nǹkan kò ní ṣe yín fún mi, nǹkan ò ní ṣe mí náà fún yín. a ní fojú sunkún ara wa. ọdún yìí a máa rẹ́yìn ẹ̀, à pẹ́ láyé, à ní sunkún. ó di àárọ̀ láṣẹ Èdùmàrè. ẹ má gbàgbé o, ra tíkẹ́ẹ̀tì jeans party yín o. Pétérù Pétérù iná ọ̀kọ́ Ọlọ́run ọba màmá ní ó ti ń gùn mí nìyẹn. Ọlọ́run ọba màá ní sọ̀rọ̀ mi lẹ́yà.
ó tú wọn ká o.